ó mà ṣe o àwọn agbébọn tó pa alága ẹgbẹ́ labour ní benue. Títí dàkókò tá a fi ń kóròyìn yìí jọ, àwọn ọlọ́pàá agbègbè ìdínkù níjọba ìbílẹ̀ apa nípínlẹ̀ benue lọ́hùn-ún kò tí ì sọ pé àwọn ti fọwọ́ òfin mú àwọn ọ̀daràn fúlàní agbébọn kan tí wọ́n lọ pa alága wọ́ọ̀dù ẹgbẹ́ òṣèlú labour party lp olóògbé nathaniel ochache tí wọ́n pa lọ́jọ́ àìkú sunday ọjọ́ 23 oṣù kẹrin ọ̀sẹ̀ tá a wà yìí. alukoro ẹgbẹ́ lp tó wà nípìnlẹ̀ náà ọ̀gbẹ́ni tẹ́só òbúndé tó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lọ́jọ́ monday ọ̀sẹ̀ yìí lákòókò tó ń bá àwọn ikọ̀ akọ̀ròyìn kan sọ̀rọ̀ lórí báwọn fúlàní agbébọn ṣe ń pààyàn káàkiri àárín ìlú náà sọ pé ṣe làwọn agbébọn náà tí kò sẹ́nìkan tó mọ ibi gan tí wọ́n ti wá báyìí lọ pa alága ẹgbẹ́ òṣèlú labour party olóògbé nathaniel pẹ̀lú àwọn mẹ́rin kan lọ́jọ́ sunday ọ̀sẹ̀ yìí tí wọ́n sì sá lọ pátápátá. ìròyìn ọ̀hún tó tẹ aláròyé lọ́wọ́ fìdí ẹ̀ múlẹ̀ dáadáa pé títí di àkókò táwọn agbébọn yìí pa olóògbé náà ló fi jẹ́ alága ẹgbẹ́ òṣèlú labour party tí gbogbo èèyàn pátá sì nífẹ̀ẹ́ rẹ̀ gidi. ọ̀gbẹ́ni taso ògúndé ní ṣe lẹ́nu ya gbogbo àwọn ọmọ ẹgbẹ́ labour party nígbà tí wọ́n gbọ́ròyìn ikú alága wọ́ọ̀dù kan tí wọ́n ń pè ní ẹ̀dínkù níjọba ìbílẹ̀ àpà pé àwọn fúlàní agbébọn kan ni wọ́n lọ dènà dé tí wọ́n sì pa á dànù. òjijì ni wọ́n yọ sí i nígbà tí kò lérò rẹ̀ rárá tẹ́lẹ̀ pé àwọn ọ̀daràn náà ń dọdẹ òun. títí di àkókò ikú rẹ̀ yìí olóògbé nathaniel ní alága wọ́ọ̀dù ẹ̀dínkù níjọba ìbílẹ̀ àpà nípínlẹ̀ benue kò sẹ́ni tí kò nífẹ̀ẹ́ rẹ̀ rárá kì í béèyàn jà jẹ́jẹ́ rẹ̀ ló máa ń lọ nígbà gbogbo. ìdí rèé tá a fi ń rawọ́ ẹ̀bẹ̀ sáwọn aláṣẹ ìjọba àpapọ̀ pé kí wọ́n má wò wá níran mọ́ rárá nípínlẹ̀ benue kí wọ́n gbé ìgbésẹ̀ pàtàkì lórí ọ̀rọ̀ àwọn fúlàní agbébọn náà báyìí kí ẹ̀mí àti dúkìá àwọn aráàlú wá lè dé. gẹ́gẹ́ bó ṣe wí, adéwálé adéoyè ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online.